lébẹ̀lì tẹ́ ń lẹ́ ẹ̀mọ́ ìmáàmù Ògbómọ̀ṣọ́lá ń bẹ lára ti yín náà ṣùgbọ́n ìfura ṣé wọ́n ní ẹ wá sí ìlú Ògbómọ̀ṣọ́ nígbà tí wọ́n pè ní gẹ́gẹ́ bí guest lecturer pé kẹ́ ẹ wá sí níbi Ramadan lecture nílùú Ògbómọ̀ṣọ́ omi àlàáfíà tó ti ń tòrò ilẹ̀ tó wá rú láàrin àwọn mùsùlùmí ìlú Ògbómọ̀ṣọ́ ẹ tó wá rú láàrin àwọn mùsùlùmí nílùú Ògbómọ̀ṣọ́ ẹ ń dẹ àwọn mùsùlùmí ìlú Ògbómọ̀ṣọ́ síra wọn pé wọ́n máa bára wọn jà káwọn kan máa gbà ó kí igun kan kọ́ máa gbà tí gbòkejì bá ń ṣe ó kí ni túmọ̀ tẹ́ wá sí ìlú Ògbómọ̀ṣọ́ ṣùgbọ́n gbogbo ń tẹ́ ń ṣe ó yé gbogbo ayé wípé ọ̀tẹ̀ máa ń mú Ògbómọ̀ṣọ́ náà lẹ́ ń bì ọ̀tẹ̀ máa ń mú Ògbómọ̀ṣọ́ iná ní mú yín sọ gbogbo owó rògbòrò tẹ̀ sọ wàláì ọ̀tẹ̀ máa ń mú Ògbómọ̀ṣọ́ iní mú yín sọ gbogbo tẹ̀ sọ yẹn ṣùgbọ́n ẹ má gbàgbé o déédéé lébẹ̀lì tẹ̀ ń lẹ̀ mọ́ ìmáàmù Ògbómọ̀ṣọ́ la bàbá sẹ́wù bàbá guest lecturer déédéé lébẹ̀lì tẹ̀ ń lẹ̀ mọ́ ìmáàmù Ògbómọ̀ṣọ́ la ń bẹ lára ti yín náà ṣùgbọ́n ẹ fura níbi tẹ́ ẹ tẹ́kọ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yín ibi tẹ́ ẹ ti ń ta sí ọba àlú yín Aláàfin ìlú Ọ̀yọ́ ibi tẹ́ ẹ ti ń dọ́gbọ́n ta sí wọn tẹ́ ẹ ti ń bú wọn tẹ́ ẹ ti ń ta sí wọn ẹ bẹ̀rẹ̀ látọ̀rí wípé kò tí ẹ yẹ kí n tẹnu ara mi sọ gbogbo ayé ẹ bá ń gbọ́ ọ̀rọ̀ tí bàbá guest lecturer yìí ọ̀rọ̀ tí wọ́n sọ ẹ náà bá ń gbọ́. gbogbo téèyàn bá ti já sílẹ̀ láti fi kọ́pì nǹkan ẹ wo wá sí kan tí mo ṣe kọjá lórí ọ̀rọ̀ Ọ̀yọ́ tí mo challenge níbẹ̀ yìí pé kí ló dé tá a yan ọ̀kan lọ́mọ táìtù kan bẹ lọ́yọ̀ọ́ tẹ́ ẹ lè gbé fẹ́ni tí ò ní yìí jùlọ orí íńtánẹ́ẹ̀tì mo ti fi fà ó ní kí ló dé téèyàn ní Àrẹ̀mọ of Yorùbá land wáyé ọ̀kan lọ́mọ Àrẹ̀mọ of Yorùbá land ọba níyì bẹ́ẹ̀ tó yẹ tọ́lọ̀ ti fún ààrẹ mùsùlùmí tó ti fún Àríṣekọ́lá Àtòní nílẹ̀ Ìbàdàn ìyẹn Ìlàjì farm Dr. Jibril Dr. Sanusi wáyé ẹ fẹ́ kọlù. ṣe gbọ́ ṣe gbogbo ayé síbẹ̀ ti gbọ́ ẹ̀ ń takọ̀ Aláàfin ni gbogbo ìwàsí yìí ó sì bẹ̀rẹ̀ gbogbo òfẹ́sí yìí àti ìwàsí yìí ó bẹ̀rẹ̀ lẹ́nu ìgbà tí ìmáàmù ìlú Ọ̀yọ́ ti já máyín lọ́wọ́ lẹ ti bẹ̀rẹ̀ sí ní gbogbo àwọn ìwà kọ̀lọ̀rọ̀ sí tẹ̀wì ebi dédé elébẹ̀rẹ̀ tẹ́mẹ́rẹ́ máa lẹ̀mọ́ ìmáàmù Ògbómọ̀ṣọ́lá ìmáàmù Dr. Yunus Oliat Olúsínà Ayílára the second ebi dédé elébẹ̀rẹ̀ tẹ́fẹ́ máa lẹ̀mọ́ wọn lá ebi náà nù lára ti yìí náà ẹni tó gbìyànjú lásọ̀wọ̀ ebi wọn ní tọmọ ẹ̀ láwò ẹni tó ṣe wá sí kéèyàn ó ṣe dáadáa ebe àìdá ò ní pọ̀nù ṣẹwọ́ tiẹ̀ náà dédé àléébù tẹ́lẹ̀ mọ́ ìmáàmù Ògbómọ̀ṣọ́lá iná ilẹ̀ yìí náà ń wù ń bẹ lára ti yìí náà ẹ lérí ọmọ fẹ̀kẹ́ láyé kọ́ máa takọ ọba lu wọn ẹ̀yin wà ń takọ Aláàfin ẹ sì má gbàgbé alága alálàájì tẹ̀sí láyé sẹ́nitọ́ Isiaka Abiola Ajimobi ẹ má gbàgbé pé àpèrè Aláàfin ló fún yín torí pé Adéyẹmí bàbá Aláàfin Adéyẹmí ló fún yín ẹni tó sì wà ń bẹ̀ lónìí ọmọ ìní ẹjẹ́ sí bàbá Aláàfin Adéyẹmí àpèrè tí bàbá Aláàfin Adéyẹmí wà tí wọ́n fi ṣe yín lóore iná ni ọba Abdulhakeem ọwọ́ adé ẹlẹ́wọ̀ ẹ̀dùnwà náà wà lónìí tẹ́ǹtà kò wín nítorí wípé ẹgbẹ́ oyè máa ń mú ní Ọ̀yọ́ ọ̀dámayín lọ́wọ́ ẹgbẹ́kùnṣe gbogbo wà tẹ́wù yìí sọ́bà ìjà àfáà mú sọ́bà ìjà àfáà mú tí ẹ bá fẹ́ nígbà pé èèyàn bá fẹ́ describe tí ń jà àfáà wọ́n bẹ̀rẹ̀ description yẹn látòrí ìbẹ̀rù Ọlọ́run ẹni tó bẹ̀rù Ọlọ́run ẹni tó mọ Ọlọ́run lọ́kan ẹni tó gbà fún Ọlọ́run ẹni tó gbà fà fọ́lọ́run ẹni tí ò lábòsí ẹni tó inú mímọ́ ẹ bẹ̀rù Ọlọ́run déédéé ìwà tẹ́ẹ̀wù tí ọ̀jọ̀ kankan lójú yín iná àlẹ́fẹ́ máa kẹ́nìkan má gbélé bùsí ẹ bẹ̀rù Ọlọ́run wọ́n pè ní pé kẹ́ wáàsí níbi Ramadan lecture ọ̀tọ̀ ní tí a ní ẹ wáàsí ọ̀tọ̀ ní tẹ́ ẹ̀ ń ṣe wọ́n ní ẹ wáàsí ní ìjàlẹ̀ ń dálẹ̀ láàrin àwọn mùsùlùmí Ògbómọ̀ṣọ́ Aláàfin Ọ̀yọ́ ilẹ̀ lọ bí bẹ̀ àbí kí ni tí máa ń oyè ìjáde kan ti jẹ tẹ́lẹ̀ ẹ̀rẹ́ wọ́n máa ṣe kọpí bẹ̀ ìrìn kìíní kan òríjìnà lè jẹ́ kó ṣe lọ́láàkọ́ àbí èyí tó bá ní yí ṣe ní fẹ́ẹ̀kì èyí tí ẹjẹ́ kó ṣe níbi ìkan tẹ́lẹ̀ tó ìsàdákùn sí táìtù kan náà ni tó kọ̀ọ̀kan náà wọ́n fún ni ọ̀kan lọ́mọ Oòduà sí ẹ̀kan kan náà ni pẹ̀lú ọ̀kan lọ́mọ òfin Yorùbá láàbí tó bá tẹ̀ wá jẹ́ nǹkan kan náà lójú ti tó tọ́sẹ̀yìn lẹ́nu
láti máa explain ẹ̀ fún gbogbo ayé. Kí ni mú yín ṣe bẹ́ẹ̀? Nítorí ìmọ̀tara yín nìkan, nítorí ipò máa ń mú Ọ̀yọ́ tó ọ̀já mọ́ yín lọ́sìn ni. Ẹ dákun torí Ọlọ́run, kí lẹ̀ṣẹ̀ Aláàfin Ọ̀yọ́ gan? Kí lẹ̀ṣẹ̀ Aláàfin Ọ̀yọ́ lórí pé ẹ̀dú ipò ọ̀já mọ́ yín lọ́wọ́? Ṣé Aláàfin Ọ̀yọ́ ní ọmọ bá yín dá gbogbo pọ́sẹ̀ tí a bá ń bí yín ni? Ṣé ẹ fẹ́ kí Aláàfin Ọ̀yọ́ bá yín bẹ́ẹ̀dù àwọn ẹ̀zámínà tí wọ́n fàṣẹ yíyan ìmáàmù ní Ọ̀yọ́ lé lọ́wọ́? Ṣé ẹ fẹ́ kí wọ́n máa bá yín bẹ́ẹ̀dù wọn ni? Àbí kí ni ẹ̀ṣẹ̀ Aláàfin Ọ̀yọ́ gangan? Ẹ bẹ̀rù Ọlọ́run fa. Ọlọ́run ọba ọ̀rẹ́ yín gbogbo tí ẹ̀ ń ṣe yí fa. Àbí ẹ wá mú ọ̀ṣọ́ ayé, ẹ wá di mẹ́yà kẹ́kẹ́kẹ́. Ṣé ẹ ti gbàgbé ọ̀rọ̀ Ọlọ́run tó sọ pé àlìmọ́lù wà nígbà náà sinnatul hayatid dunya. Owó tá a ní láyé, ọmọ tá a bí bẹ̀ sinnatul hayatid dunya. Ọ̀ṣọ́ ayé lásán ni ẹ wá mú gbàmọ́yà kẹ́kẹ́kẹ́. Ṣùgbọ́n mo fẹ́ sọ kí nìkan fún yín. Ọ̀rọ̀ Ọlọ́run ó ní al-jazā'u lil-insāni illā lil-insān. Gbogbo ìwà yòówù tó wulẹ̀ kí ẹ̀dá ọmọ nìyẹn wù láyé déédéé bá bá ṣe wù náà ní oṣù kẹsàn-án.